àwọn ọmọ ológun Amẹ́ríkà ti gbórí wọlé o, wọ́n balẹ̀ bàgẹ́ sí Màdúgùrí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ ayé. Ẹ wá wà àwọn wẹ́pọ̀n oró tí wọ́n gbé wọlé o, ẹ̀yin èèyàn tí wọ́n fẹ́ fi dojúkọ àwọn afẹ̀míṣòfò, àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni, àwọn tí ń domi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń dà láàmú. MQ-9 Reaper drone ń bẹ lára àwọn irinṣẹ́ tí wọ́n gbé wọlé. Wọ́n ní attack helicopter náà òun náà ń bẹ́nu wọn o, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn irinṣẹ́ ńláńlá, àwọn irinṣẹ́ jàǹkànjàǹkàn báyìí tí wọ́n gbé wọlé. Ẹ̀yin èèyàn mi, ẹ dákun ẹ súnmọ́ bí o, ìròyìn ayọ̀ lélẹ́yìí mo ti gbóhùn tẹ mọ́ jẹ́dé. Àwọn ìròyìn yàjóyàjó, ìròyìn ajá àbálẹ̀ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́tì láǹfààní láti máa gbọ́. Ẹ dákun ẹ wá mi láìkì fídíò yìí, ẹ máa láìkì ẹ kẹ́ máa kọ́mẹ́ǹtì, kẹ́sì máa bá ń pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ máa bó sí àsíá, ẹ máa bó kárakára, bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá mi bó káàkiri tààràtààrà kó bà lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Wọ́n ní pé 3 US military plane land in Màdúgùrí. Àwọn ọkọ̀ ojú òfurufú tàwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn, mẹ́ta báyìí ló ti balẹ̀ bàgẹ́ sórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní Màdúgùrí gangan ni wọ́n fi ṣe permanent base wọn. Àwọn ọmọ ológun Amẹ́ríkà wọ́n ti ní base sórílẹ̀-èdè Nàìjíríà báyìí. Wọ́n sì ń kó wọn wọlé tẹ́ ò bá gbàgbé. Ẹ rí i pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdúnadúrà láàrin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti t'Amẹ́ríkà lọ́hùn wípé wọ́n ti create team kan, US Nigeria military team, pé àwọn ọmọ ológun Amẹ́ríkà yìí wọ́n fẹ́ bá dojúkọ àwọn agbésùmọ̀mí láti rí dájú pé wọ́n gbálé gbàtà, wọ́n gba orílẹ̀-èdè Nàìjíríà tí ó mọ́ tónítóní, láti rí dájú pé gbogbo àwọn tó jọ mọ́ bíi bandits, terrorists ni, ISWAP ni, igbá ni, àwo ni, àwọn tí ń fìtìnà ti wá lórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n fẹ́ bá wa lé gbogbo wọn dànù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Ẹ̀yin èèyàn, ẹ dákun máa ń pín kínní káàkiri sẹ́ẹ̀. Ẹ máa pín lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Màdúgùrí gangan ni wọ́n sọ pé wọ́n ti fi ṣe bẹ́ẹ̀sì báyìí, bó tilẹ̀ jẹ́ pé ìpínlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sọ pé wọ́n fẹ́ gbé bẹ́ẹ̀sì wọn sí lórílẹ̀-èdè Nàìjíríà. Tí Màdúgùrí báyìí láti mọ̀ àti mọ àwọn ọ̀nà méjì tó kù, àwọn ìlú méjì tó kù tí wọ́n fẹ́ fi ṣe bẹ́ẹ̀sì. Tẹ́ ò bá sì gbàgbé, ẹ rí i pé ìpínlẹ̀ Màdúgùrí yìí wọ́n ń sọ sẹ́ńbẹ̀ lójoojúmọ́ ni o. Kódà wọ́n ń sọ báyìí pé ibi táwọn lọ fi ṣe bẹ́ẹ̀sì ó mà léwu. Wọ́n ń sọ fún wọn pé ó léwu gan, àmọ́ ọmọ ológun ni wọ́n, bẹ́ẹ̀ sì ni wèrè la fi ń wo wèrè. Wọ́n níbẹ̀ yẹn gangan, ibẹ̀ gangan ló dáa kí wọ́n kọ́ lọ fi ṣe bẹ́ẹ̀sì wọn ná, torí pé kíni wọ́n ráàyè sọsẹ́, wọ́n ráàyè takú gbogbo àwọn báńdíìtì tí ń bẹ ní agbègbè yẹn pátápátá. Ẹ̀yin èèyàn mi, kó tó di pé mo túṣu désàlẹ̀ kòkò, torí pé kíni eléyìí tí mo mú wá fún yín lónìí, ó gbẹnu tó lékè nkà, bẹ́ẹ̀ náà ló pakasọ. Tẹ́ bá ń gbọ́ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó, fọ́nrán ilé gangan náà ní ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣe wọn gan, kí ni wọ́n wá ṣe? Bẹ́ẹ̀ náà là ń bi ni. Wọ́n ní pé àwọn iṣẹ́ táwọn ọmọ ológun yìí tó wá ṣe, àkọ́kọ́ náà wọ́n ní intelligence analyst, àwọn adviser, àwọn trainer àti ọ̀pọ̀lọpọ̀ àwọn equipment, àwọn nǹkan mẹ́rin ló kọ́kọ́ jẹ́ nǹkan gbòógì tí wọ́n kọ́ gbé wọlé ná. Wọ́n ní ṣe lára àwọn ọmọ ológun tó ẹ̀ṣẹ̀ wọlé yìí, tẹ́ ò bá gbàgbé ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn ní ìròyìn ọ̀hún gbòde kan wípé àwọn ọmọ ológun Amẹ́ríkà 200 igba kan pé wọ́n tún fẹ́ gbórí wọlé o, yàtọ̀ sáwọn tó ti kọ́kọ́ gbórí wọlé tẹ́lẹ̀. Wọ́n nínú àwọn tó ẹ̀ṣẹ̀ gbórí wọlé yìí o, pé àwọn intelligence analyst ń bẹ nínú wọn, àwọn adviser lónírúurú wọ́n ń bẹ nínú wọn, àwọn trainer tí ó wá train gbogbo àwọn ọmọ ológun wa lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń bẹ nínú wọn, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà ogun lónírúurú tí wọ́n gbé wọlé. Wọ́n láwọn kan bẹ nínú wọn tó jẹ́ pé ó wúwo gan-an ni o, àwọn ohun ìjà tó wúwo tó ní agbára, tó jẹ́ pé tó máa fi ṣàkọlù sáwọn bandits báyìí, ẹ̀ẹ̀kan náà báyìí ní ó jẹ gbogbo wọn run fún. Ṣé ò gbàgbé àkọlù táwọn ọmọ ológun yìí ṣe sí ọ̀dọ̀ àwọn ISWAP, àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò ISWAP ní ọjọ́ Kérésìmesì ní December 25 lọ́dún tó kọjá lọ́hùn. Ẹ rí i pé láti orílẹ̀-èdè Spain bí nǹkan bí France sì ni, àti bẹ̀ orí omi ni wọ́n wà tí wọ́n ti yin kinní yẹn, tí wọ́n yin láti bẹ̀ tó sì balẹ̀ bàgẹ́ sórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ rí i pé àwọn irinṣẹ́ burúkú ayé ń bẹ lọ́wọ́ àwọn ọmọ ológun Amẹ́ríkà yẹn, wọ́n ti ń gbé gbogbo ẹ̀ wọlé wá sórílẹ̀-èdè Nàìjíríà báyìí o. Wọ́n ní ọ̀sẹ̀ 7 gbáko ni wọ́n fi máa kó ohun ìjà ogun, ni wọ́n fi máa kó wọlé. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹ̀yin èèyàn mi, àwọn 3 US military plane, àwọn bàálù wọn òun lẹ́rí tí ń fò lókè òun, mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ ló ti balẹ̀ bàgẹ́ sórílẹ̀-èdè Nàìjíríà báyìí, tó jẹ́ pé ó ti kó àwọn èèyàn wọlé. Wọ́n
àwọn ọmọ ogun tó sì fẹ́ kó wọlé wọn tí tó wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbórí wọlé lọ́kọ̀ọ̀kan léjèèjì ni ẹ wá rí i pé jànàjànà ti dé bá àwọn ọmọ ológun báyìí jànàjànà ti dé bá àwọn bandit jàre ẹ má dàn lò ó ti dé bá wọn wọ́n ti ń sá kolobá káàkiri pàápàá jùlọ báwọn ọmọ ológun Amẹ́ríkà yìí bí wọ́n ṣe lọ fi military base wọn sí Màdúgùrí lọ́hùn nílẹ̀ Haúsá nǹkan ti dé bá wọn o kó ya tètè wá máa sọ sẹ́bà ẹni lójú páálí ẹ wò ó eléyìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ o ẹ dákun ẹ dábọ̀ yẹn bá ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní kẹ́mọ́ báyìí bó káàkiri tààràtààrà wọ́n ní C-17 wọ́n pe flight ilé tó gbérí wọlé ń C-17A wọ́n ní méje ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀ ni ó sì gborí wọlé sí lọ́wọ́lọ́wọ́ báyìí mẹ́ta tẹ̀ ń wò yìí késekése ní bàbá kàsàkàsà ń bọ̀ lọ́nà àmọ́ Major General Samiali Uba ó jáde o ẹni tó jẹ́ Nigeria Defence Spokesman agbẹnusọ fún Nigeria Defence wa wọ́n ló sọ̀rọ̀ sókè wípé ṣé láwọn ọmọ ogun tí ń wọlé yìí kò kí ń ṣe pé àwọn náà máa darí wa àbí tó yẹ pé àwọn náà máa bá wa jagun o wọ́n ní wọ́n máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n máa train àwọn ọmọ ológun wa gbogbo intelligence information tí wọ́n nílò lọ́tún lọ́sì láti rí dájú pé wọ́n kẹ́sẹ̀ gbogbo àwọn bandits kúrò lẹ̀ pátápátá wọ́n ní gbogbo information yìí pátápátá ni wọ́n máa fún wọn. bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n focus strictly on advisory and technical assistance ní wọ́n máa fún àwọn ọmọ ogun wa àwọn ọmọ ológun tiwa ń bì lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí gbẹnu tá èèyàn mi ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ẹ rí i pé onírúurú àwọn bíi làwọn bá ní ti ń sọsẹ́ báyìí sọ pé ayé ti gbà wọ́n nígbàkúgbà wọ́n kàn ṣáà ń sọsẹ́ bó ṣe wù wọ́n ni bó ṣe ń sọsẹ́ lọ́tún ni wọ́n ń sọsẹ́ lọ́sì kọ́lọ́ ọba Èdùmàrè kó máa ṣaláàbù ẹ̀ lórí wa o wọ́n ní pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà ogun tó ti kó wọlé báyìí MQ-9 Reaper drone àwọn drone tó máa fi survey tí ó máa fò káàkiri lójú òfurufú tí ó máa gbogbo ibi tí àwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n wà tó jẹ́ pé táwọn bandits yẹn bá yìnbọn sí wọn lókè ọta àbọn wọn ò lè bá drone yẹn gbogbo irú àwọn irinṣẹ́ báyẹn pátápátá ni wọ́n ti kó wọlé attack helicopter ń bẹ nínú àwọn ohun ìjà tí wọ́n ti kó wọlé bó lẹ ṣe rí sẹ́yìn mi ẹ jẹ́ darapọ̀ ní abala rẹ̀ wúṣùkẹ́ bá mi comment kẹ́ máa like kẹ́sùn bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bá ń bò síasíá ẹ máa bò kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bò tààràtààrà kó kálé kókó dẹ́sẹ̀ kùkùkù kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára nírí jù báyìí lọ lórí ilé tí a mú wa fún yín ní sáà yìí bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ìpátá náà